Thank you, sir. Yeah, thank you very much, sir. What should I think you see there? All right, we talk. Yes. Hey. Hey, of course bad. I should have you. What?
ìdààmú alákatakítí ẹ̀sìn. mo kí ni o. èmi lọ́kọ́ wọn wọ́n wá mi lọ ni wọ́n lè gbúdọ̀ wọ lọ́ni. ìwọ Ìlọrin ìtúwọ ẹ̀yìn lọ́ni. ok akọ ọdún òní. ẹ wo ẹjọ́ àríyìn tẹ rí Ààrẹ Ọ̀nà Kakanfò àríyìn ṣe kí wọn inú wa dùn síbẹ̀ yẹ kí wọn. bàbá mi ni wọn bàbá mi dáadáa ni wọn tó pé wọn nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ pọ̀ lẹ́sìn mo bá wọn bí ni lánàá náà mọ́tò mi àti mọ́tò wọn jọ ń bọ̀ láti ọ̀nà Ìbàdàn ni mo máa ń tẹ̀lé àti mọ́tò tó ń bọ̀ mo sọ pé lónìí mo gbúdọ̀ dìbò lónìí tí wọ́n á dìbò inú mi dùn torí pé wọ́n làwọn tó nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ bàbá mi Ààrẹ Gani Adams number 1 ó nífẹ̀ẹ́ ṣẹ̀ṣẹ̀ o orí mo ní bú ibi tí wọ́n fẹ́ kí ṣẹ̀ṣẹ̀ ó dé ìṣẹ̀ṣẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ láṣẹ Èdùmàrè inú mi dùn pé mo ti bá wọn pàdé bí inú mi dùn ọdọọdún náà wọ́n wá. a rí bí wọ́n sọ pé kẹ́ máa wá sí Ìlọrin ṣé ẹ mọ̀ pé wọ́n fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣẹ̀ ní Ìlọrin. wọ́n fẹ́ ṣe ọdún ìṣẹ̀ṣẹ̀ nílùú Ìlọrin ní tí. ok ṣe sorry 20 oṣù yìí 20 oṣù yìí ni èmi náà ti lẹ́wọ̀ àkáǹtì ẹ̀. mo lọ Ìlọrin ní last week wọ́n ní gbúdọ̀ wọ Ìlọrin mo débẹ̀ last week bó ti àwọn tí àwọn àkúrí yẹn kan náà ẹ mọ̀ pé ẹranko ló ẹranko ní mùsù àtẹran gbogbo wọn mo gò sí ètò jámọ̀ yẹn kan náà nu wọn àmọ́rò wọ́n mọ lérí oògùn àwa tá a sì lo oògùn rẹ̀ àwọn kan ní ẹni tí ológun Ọlọ́run ẹni tí ẹ bá lọ́lọ́run tí ológun yóò lójo. a rí pé àwọn tó bá ti sọ̀rọ̀ síṣẹ̀ṣe lẹ máa ń nífẹ̀ẹ́ sí láti kò lójú. torí pé ṣé ẹ mọ ẹ̀sìn àwọn àbá wa yìí ẹ wo ayé ṣe yìí táàwọ̀ ò bá ṣe ta ni ó ṣe. tọ́mọ Yorùbá làwọn ò ṣe ta ni ó ṣe. nǹkan tí àwọn bàbá wa àwọn ìyá wa filẹ̀ fún wa ni. ó wáyé kó máa gbèrú sí ni kò yẹ kí àwọn kan kó máa dínkù ó yẹ kó máa gbèrú sí ni tá a bá rí Ọ̀ṣun Òṣogbo lọ́dún yìí kó tó lọ́dún tó ń bọ̀ kárí kó tó jù bẹ́ẹ̀ lọ kí ẹ kókó wá máa dínkù sí nígbà tó jẹ́ pé èmi ò lè lọ sọ̀sálú òṣàlú bàbá tèmi náà tí mo lè ṣe náà ni táwọn Yorùbá bá lágídí tó bá lọ́wọ́ Ọ̀ṣun Òṣogbo mọ́ àwọn orúmọlẹ̀ ìyá mi Ọ̀ṣun Òkèsè ló yanu wọ́n gbà àwọn èbò díjẹ tí wọ́n mọ̀ sí báwọn Yorùbá wà láyàrí tó lọ́wọ́ Ọ̀ṣun Òṣogbo mọ́ àní báwọn Yorùbá wà sọ pé òun ò sí mọ́tò yarí orúmọlẹ̀ wà ní àwọn tí èso Yorùbá jáde sọ́dọ̀ àwọn máa fà lọ ní àwọn máa fà tí ó yarí tọ́láwọn ò ṣeun replacement wọn ti wà replacement ẹ méjì àmọ́ olùkọ́ bẹ́yà dáàbà sọ̀tún nígbà sùn yóò wà parun kò lẹ́kọ̀ọ́ dáadé mo fẹ́ ní mi kúra. tó fi gbé Àfọ̀njá sépè. ẹjọ́ bàbá Àfọ̀njá náà gbà ẹ̀sùn wọn pa lọ àmọ́ ẹgbẹ́ kò yẹ ká dárí jì wá ẹyọ kan ló yà wá. ẹjẹ nísùrọ̀ ká gbọ́. Ìlọrin làwọn ti wá bí. dábìlì ṣáde gbé kámẹ́rà sí lójú fún béèrè yìí. Ìlọrin làwọn ti wá. dábìlì. à ń gbọ́ wuyewuye wọn náà lè wọ̀ lọ́rin lẹ́wọ̀ lọ́rin. bẹ́ẹ̀ni. mọ ìṣẹ̀ṣẹ̀ wà ń lọrin. bẹ́ẹ̀ni. tẹ bá dé ládùúgbà wọ́n ṣọdún ìṣẹ̀ṣẹ̀ wọ́n ṣọdún fa. bàbá gẹ́gẹ́ bí ìṣẹ̀yẹ ṣe mọ́yìn lára ẹ̀sùn jà àwọn kan wà ó gbẹ́gbẹ́ àsáwọ̀ ni wọ́n. nítòótọ́ èyí tó ń sọ ni pé àwọn àṣàwọ̀ àní ìṣẹ̀ṣe ìfọ̀bà ṣe olódùmọ̀lẹ́ bá ṣe ó lè yẹyẹ o. ìtọ́ ni pé àwọn àṣàwọ̀ tó sáwọ̀ àní ìṣẹ̀ṣe ní Ìlọrin ló dàbẹ̀ ni pé bóyá àlọ́ ìṣẹ̀ṣe lọ ni àbá àlẹ́ yẹn lọ ni tí a rí gbogbo lẹ Yorùbá òṣìṣẹ́ ló ní èyí ó kàn kù ní ó larí mọ́ gidi ṣùgbọ́n tó bá fẹ́ dúró ti táwọn àbáyé táwọn yàrá tọ́tọ́ gbélé fún yóò nífẹ̀ẹ́ ṣẹ̀ṣe kò sí lù ú ṣe ìpárakọ̀ fún yín kò sí lù tí ò ní ṣẹ̀ṣe tí wọ́n ìṣẹ̀ṣe Saudi là ń ṣe là ń pè lẹ́sìn ìṣẹ̀ṣe Saudi ẹ̀rọ mi tó bọ̀ ẹ̀mọ Yorùbá jẹ́ inú tí àwọn Yorùbá sọ inú mọ́ ń bí mi nígbà wọn délẹ̀ yìí wọ́n lé alẹ́sìn mẹ́ta Christianity religion Islamic religion and traditional religion
nígbà tọ́mọ ya Yorùbá tá a lọ gba ẹ̀sìn àjòjì tán tá a gba Christianity and Islam tán a mọ̀ sọ pé Yorùbá is not a religion tradition is also a culture. èmi náà máa ń gbọ́ yẹn. if Islam religion is a culture, if Islam religion is a religion and Christianity is a religion, so tradition is also a religion, but if tradition is a culture, Islam and Christianity is also culture. torí culture tí wọ́n náà practice. bẹ́ẹ̀ni torí nígbà tó bí mi sọ ní Abdulaziz tó sọ mi wọ́n ti sọ kí kánà bí Mohammed tó dé. Abdullahi ló bí Mohammed. Abdullahi lórúkọ tó bí Mohammed. ìdí òṣà tí wọ́n náà bí Mohammed náà sọ́lá Abdullahi yẹn náà. bó ṣe rí nìyẹn Abdullahi ẹrú Allah ni ìtumọ̀ Abdullahi nìyẹn. tẹ́ bá lọ sí àjìsìn gbogbo orí ẹ̀yìn ọkùnrin wa gbà ẹ pàkájà sápá làṣà táwọn náà ń pa sí ṣé culture nìyẹn ni àbẹ̀sìn. níbi tá a bá gòdè kí mùsùlùmí fẹ́ kírun bí sìn á máa wá ibi tó máa kọjú sí kiri mo fẹ́ bọ́lá òun sọ̀rọ̀ ibo lọ́lọ́run ò sí. kò síbi tọ́lọ́run ò sí o. ṣé culture nìyẹn ni àbẹ̀sìn so tá a bá ti pẹ́ tiwọn culture tá a ti pẹ́ tiwọn lẹ́sìn agbóhùn pẹ́ tiwọn náà lẹ́sìn tá a bá ti pẹ́ tiwa culture ni ayé pẹ́ tiwọn náà culture ni. bẹ́ẹ̀ni kò jù báwọn. o lè mọ̀ pé tí bàbá tèmi ní culture ni kì í ṣẹ̀sìn kọ́ ọmọ kí bàbá tiẹ̀ lẹ́sìn no èmi tí mi ò ní gbà láíláí. ẹ jẹ́ mọ́ gbọ́ ẹ̀yin bàbá wa máa sọ wọ́n ní onífọ́sùlé ìgbàgbọ́ ìmọ̀lẹ́sùn ta ìgbàgbọ́ orí lèṣù ó dínú ìgbé báyẹn nẹ́ẹ̀. káfíńsì lódìbò. mo máa fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ ta lọ́lọ́run mo fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ ta ni Ọlọ́run ẹjọ́ mo fẹ́ dúró sẹ́gbẹ̀ẹ́ kábíyèsí olódùmarè ṣe wọ́n ti láwọn àfáwà wọ́n ti máa wò wá wọ́n sì wá tún lè súnmọ́ wa náà ni agbó tiẹ̀ sí wèrè míì. wọ́n dẹ̀ máa ń wá sí bíbá yẹn. bàbá wọ́n máa ń wá sí wo observe kínní kan ṣe rí àwọn oníṣẹ̀ṣe torí àwa náà àbíkú ni mí kí n solókun lèkè tẹ bá délé Ifá ẹ bá fa mẹ kábíyèsí olódùmarè bẹ́ẹ̀ dé ilé eégún ẹ bá fa mẹ kábíyèsí olódùmarè òyì ìjẹrin mo wà ní gbọ́ọ̀rà níbi ọdún ìṣẹ̀ṣẹ̀ lọ sáì fún ọ̀nà ọ̀la TV ẹ̀rọ ọgbọ́n púrẹ́sì máa ń ṣe tábà bá máa ṣe fún un bọ̀dì ìṣẹ̀ṣẹ̀ lágbéra ní ẹ bá wa rọ àwọn babaláwo ẹgbẹ́ ti yín táìsà àsáwọ̀ káyé ṣẹ́ Ifá fún àfáà mọ́ ọ̀dọ̀ àwọn àfáà náà ń sá sí pásítọ̀ ọ̀dọ̀ àwọn àfáà náà ń sá sí ìmọ̀ràn ó lẹ́lẹ́ fún àwọn oníṣẹ̀ṣẹ̀ bíi ti yín. wíkẹ́ àti pásítọ̀ àti àáfà ọ̀dọ̀ babaláwo náà sá sí tí babaláwo ní òsínfà fún wọn kọ̀rọ̀ babaláwo náà wọ́n sì padà fún gbangba. bẹ́ẹ̀ni kí lẹ rí sí. kọ́lọ̀ ó ṣàánú wa kí ọba wa ṣe níbi tí ó kù sí náà nù. ẹ mọ bí tí ìtẹ́ka àwọn babaláwo máa ṣe fa fún wọn ni pé 7 minutes. babaláwo rí wọn nídìí pé ṣé ń gbọ́ babaláwo jẹ́ nìkan tó jẹ́ aláṣìírí babaláwo sì jẹ́ abiyamọ tí wọ́n gbọ́ mọ́. babaláwo bẹ́ẹ̀ ni. wọ́n wá rí wọn nídìí pé ọmọ Yorùbá ń gbogbo wa àwọn ló fẹ́ sórí ibú náà lọ síbi tó ti fi ọ̀rọ̀ ńlá ni. ó ti yẹn ọmọ Yorùbá ni mí ẹ wá sọ̀rọ̀ ní pé ẹ mọ̀ ní sòro kí ni báyìí Yorùbá lẹ́yìn sọ tó bá lẹ́yìn ọdún babaláwo tó fi sáwọ́dí sí babaláwo. babaláwo lè mọ̀ ké ìmáàmù gan ni sẹ́yìn ọ̀gbìn sábà kàwá ló wá yọ babaláwo. bàbá mo lọ sọ́dọ̀ onífá kan ní Ògbómọ̀ṣọ́ ṣé ìmọ̀ta lọ́lọ́ kábíyèsí Olódùmarè. ọwọ́ á fi fáàfáà ńlá hàn mí àfáà yẹn pẹ́ mọ̀ ṣe ṣéwù àwọn ẹni òfò. tẹ bá dẹ̀ sí wọn ẹ bá bàǹtẹ́ ẹ bá ìfúnpá. mo fẹ́ kẹ́ fún àwọn babaláwo ní márùn-ún kán mọ tí ó ṣe Ifá fún. ọ̀rọ̀ tèmi tiẹ̀ ń kò ní pé bóyá etí babaláwo ṣe ni pé kí múlẹ̀ wà ẹ ń bẹ bá fẹ́ ṣẹ́fà fún tó bá ìjọ ọmọ Yorùbá ẹ sọ fún pé níjọ́ tó bá ti fi tako ìṣẹ̀ṣe tíjọ́ tó bá ti fi tako ìṣẹ̀ṣe jọ́nà ní kí ṣe òbájẹ́ ní kí fọmọ jẹ fún wọn kí múlẹ̀ wà. wọn ní lè ṣe àwọn bàbá yòó ní lè ṣe torí wọn ti jẹ dòdò. ó ti fẹ́ ránà ẹ jọba kí àwọn tí ó ń wò yìí ẹ bá kí ogun aráalé mo kí ogun aráalé gbogbo ẹ̀yọ́ ọmọ wa tẹ́ wà ní òkè òkun tẹ́ wà lókè ọ̀yà tẹ́ wà ní gbogbo bí tẹ́ bá wà ní káàkiri àgbáláyé akíyan torí sẹ́yìn bóyá ìdìbò bó sẹ́nu tì náà yìí ìlàjì inú ẹ̀ àwọn tó wà lu èbò ní gbé àwọn ọmọ yìí ẹ̀ gbogbo náà ṣẹlẹ̀ rí ìlàjì inú ẹ̀ ẹ̀yin tẹ́ wà níta yẹn mo kí yín o ẹ̀yin gangan lọ́mọ ọkọ ọmọ àlè pọ̀ nílé
Dálọ́lọ́. Ẹyin tẹ́ wà lókè ìta àjẹmọ́ ọmọ àlẹ́ ti tọ́jú lórí. Ẹ ṣe o. Ẹ ṣe o. Affairs. We are taking Osogbo Anthem, Your Excellency, sir. Osogbo Anthem, over to you.
Thank you very much, Your Excellency. Thank you very much, Mr. Governor. Thank you very much. Please, the media, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká sún mẹ́yìn nítorí pé a fẹ́ wọnú ètò dáadáa.